ẹ̀yin tèmi bá wo ni yo ṣe lelelelelelelele ṣe wa Alase Nimi. This channel is strictly for ẹ̀yin tẹ́ bá love me. Please, why haven't you subscribed to my YouTube channel? Ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe kẹ́ dẹ̀ máa bá mi turn on notification bell yẹn so that if I upload ẹ mọ̀ pé Alase ti wà online. Everything that we are dishing out here is for your healthy, you know, healthy recipe. So, kí ni mo wá fún yín lénìí? Nǹkan tí ẹ mọ̀ sí beans and plantain, but ara ọ̀tọ̀ tí mi máa gbé gbà, because there are some people tó bá jẹ plantain ó máa há sí wọn lẹ́nu, ó máa ṣe that's why they will say bó mi jẹ plantain ó ti dùn jù, ó ti ṣe gbá, ó ti ṣàwò. Ọ̀nà tí mo fi wá mo gbà lénìí ni à ń pè ní beans and plantain puree. Ẹni kí ni mo tún gbé dé ara ọ̀tọ̀ ni. Kí ni first thing tí máa ever kọ́kọ́ ṣe? Òun ni mo ti ṣí omi mi ti hó dáadáa. Ṣé ti rí ẹ kò bomi lé náà kẹrẹ ọ̀pọ̀lọpọ̀ àlùbọ́sà sí. Àlùbọ́sà ó máa ń jẹ́ kí ẹ̀wà kó dùn dáadáa. Ṣó ti yé yín? So ẹ̀wà mi dẹ̀ rí tẹ́ bá ti rí ó neat dáadáa. Mo ti soak ẹ, mo dẹ̀ ti ṣàn dáadáa. So ní báyìí máa dà sí. Alright. Ẹ jọ̀ọ́ ẹ ṣà ẹ̀wà yín kẹ́ ṣàn dáadáa. So àlùbọ́sà tí mo wọ́n kọ́ fi sí yẹn kò ní pé kó tún ró dáadáa, so omi yẹn gan lásán ó ti welcome ẹ̀wà yìí ẹ̀ tí wàá da ilé sí so that á hèdè láti tètè ṣe kíni láti tètè rọ̀. ṣó ń yé kébù òun nìyẹn. Ní báyìí what I'm going to do is to cover it. A máa jẹ́ kí ẹ̀wà wa kó rọ̀ dáadáa. Ẹ máa rí plantain níbí báyìí mo ti pè ní beans and plantain puree. Ọ̀nà tá fẹ́ fi ṣe plantain yìí láfítà tí ẹ̀wà wa bá ti rọ̀ ni màá sọ fún yín. But plantain yìí màá ti gé ẹ ní rí báyìí mọ́, ṣó ti yé yín. Then èròjà tó kù ojú ata lilo wa lọ, which is our pepper mix. Please go through my channel. Mo máa emphasize on how to cook pepper mix so that all of your meal ó máa jáde top notch. Tó bá jẹ́ pé ó nílò pepper mix. Epo mi rèé, òróró, adùn ọbẹ̀ àti Isebe pẹ̀lú plantain yìí. Mo ń bọ̀, mo ò tí dé. Ẹ jẹ́ kẹ́wà wa kó rọ̀ dáadáa. So ní báyìí ẹ̀wà wa ti rọ̀ dáadáa. Mo dẹ̀ sọ fún yín lẹ́ẹ̀kan pé tí ẹ̀wà bá ń rọ̀ lọ máa dice àwọn plantain mẹ́tìrì. Ẹ máa ní báwo mo ṣe gé bí orí no. So torí nǹkan tá fẹ́ lò fún ẹ lè gé anyhow tó bá ṣe wù yín. Tó ti yé yín. So ẹ̀wà yìí ẹ̀yin náà máa rí báyìí ó ti rọ̀ dáadáa. Ṣojú mi lọ́wọ́. So ẹ jẹ́ ká wá move sí next stage, which is our plantain. Plantain yìí recipe yẹn especially fún ẹ̀yin tẹ́ bá ní plantain tó ti rọ̀ nílé. Ẹ má wò pé máa waste plantain ọ̀gẹ̀dẹ̀ ti rọ̀ mọ́lé ó ti ṣe kiri kan. This is another great recipe for you. So ẹ dá plantain yìí sínú blender yín. Yes. Our top omi kínkínní sí to ease the blending process. Show it again. So màá wá blend ẹ kó lọ dáadáa, especially tó bá jẹ́ pé plantain ti over raw. All right. So nǹkan tá need nsìn òun ni tó bá ní mi ò ń jẹ plantain, mi ò ṣe kíní, mi like máa rí plantain lójú oúnjẹ mi òun lélẹ̀. Ẹ wá dà gbogbo ẹ̀ sí báyìí. Ẹ máa ní ẹ má wọrí kó dùn jù. Ṣé ti rí? Fún ẹ̀yin tí plantain bá ti rọ̀ mọ́ lọ́wọ́, please do this. Recreate this recipe. Friend, tẹ́ mọ̀ pé tẹ́ bá jẹ plantain ó máa há sí yín lọ́fun. I mean, ó máa há sí yín ní eyín. Like it. Because of that reason, you can blend your plantain with your beans like this. Ṣé ti rí báyìí? So, nǹkan tí ó kù tá fẹ́ ṣe sharp ni. We just had our Isebe little. Adun ọbẹ̀ ló ní kékeré because plantain ti wà ńbẹ̀. Ṣó ti yé yín? Or you skip that adun ọbẹ̀ part.
Then we take our òróró nìyẹn, ṣé ti rí. Then ẹ dà epo sí. Ó sẹ́ngẹ́ mẹ́ngẹ́, ṣé ti rí. So if you are very extra, ẹ lè ya ẹja sí, or kẹ́ dà crayfish sí, but I really like crayfish nínú ẹ̀wà. So bó ṣe wà yín sìn, ẹ jẹ́ ká fún ní like 10 minutes, kọ́rọ̀ wọn kó yíra wọn yékéyéké. And our beans plantain puree is done. So now, ó ti pé 10 good minutes. Ẹ ti rí. Kò ní láti jẹ́ kó sọ fún yín pé ọ̀rọ̀ wọn ti yé kébù dáadáa. Like I rightly said, èmi ò like ẹ̀wà mi máa thick lásìlẹ̀. Ó ló jẹ́ ẹ̀wà tó máa ń da tó bá fún nǹkan tẹ́ fẹ́ fi jẹ, bọ̀ irú nǹkan báyìí tẹ́ bá ti gbé kalẹ̀ ó máa mú rọ̀ mọ́ra wọn. So that's about my recipe for today. Mo ti paná díẹ̀ báyìí. Ẹ ti rí. Wow. No doubt ẹ̀wà yìí máa dùn because you know that plantain is sweet. And you know mo pé plantain is sweet now on its own. Ẹ feel free láti lo epo tẹ́ bá yẹ pé ẹ̀yin like ẹ máa rí epo púpọ̀ lórí ẹ̀wà yín náà. So ọmọ ó ṣe kí ni? Ó sẹ̀ǹgẹ̀ mẹ́ǹgẹ̀. You need to try it and enjoy. Please recreate this recipe. Kẹ́lẹ̀ bá mi share videos mi fún gbogbo everybody tẹ́ bá like because nǹkan tó ń ṣara lóore la máa ń dish out níbí báyìí. Ire o lọ́jọ́ gbogbo. I love you guys. Bye.